A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. A sì kú pọ̀pọ̀ ṣìṣì ọdún àjíǹde. Ọlọ́run kò ní fi èyí ṣe òpin fún gbogbo wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí iṣẹ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ 29 nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́hìn tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá parí padà dé kí ìròyìn Feli-feli kó wá máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ńlànà òun ló ti sọ di mímọ̀ fún gbogbo àwọn aṣíwájú olórí ẹlẹ́sìn jákèjádò tùbútùrò tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró wípé kí wọ́n yé máa fẹnu búburú sọ orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n má máa ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ nínú àwọn wáàsí tàbí wàásù wọn ní ìgbàkigbà tí wọ́n bá ti ń bẹ nílé ìjọsìn. Bọ́lá Tinubu tó ní tẹ́nítẹ́ní tàkítà tààtàn, ó ní àṣẹ ó sì ń bẹ lórí àwọn ẹni. Ó wá ké sí gbogbo àwọn olórí ẹlẹ́sìn ọ̀hún láti dẹ́kun gbígbẹnu àtẹ́ lu orílẹ̀-èdè Nàìjíríà tàbí máa ba orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ lọ́nà kan tàbí mìíràn. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Tinubu jáde ní ìrọ̀lẹ́ àná lásìkò ìṣínú nílé ọba nílùú Àbújá tá a mọ̀ sí iftar, ibi tó ti ń gba àlejò gbogbo àwọn olórí ẹlẹ́sìn àti àwọn olóyè láwùjọ gbogbo nílùú Àbújá o. Níbẹ̀ ló ti ní àjùmọ̀ṣe ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípa òwe Yorùbá tó sọ wípé fọ̀túnwẹ̀ òsì fi òsìwẹ̀ ọ̀tún lọ́wọ́ fi mọ́ o. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn aṣíwájú olórí ẹlẹ́sìn ni yóò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó tètè débi tó ń lọ ní ti dáadáa. Bẹ́ẹ̀ sì ni yóò ṣèrànwọ́ fún ètò ìṣèjọba àwọn kó lè kẹsẹ̀ já o. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu, ó ní kò sí ibi tí a lè lọ lórílẹ̀-èdè àgbáláyé, ó ní ilé làbọ̀ sinmi oko. Nípa ìdí èyí, ó fi àsìkò àná níbi tó ti gba àwọn àlejò ọ̀hún nílùú Àbújá o ké sí gbogbo wọn pátá láti súgbà ètò ìṣèjọba rẹ̀, pàápàá jù kí wọ́n fi àdúrà máa ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ o lórí ìdígunjalè, ìjínigbé, àwọn agbébọnrìn àti àwọn agbésùmọ̀mí tó fi mọ́ àwọn ìwà búburú mìíràn lórílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n fi àdúrà jagun kí orílẹ̀-èdè Nàìjíríà lè bọ́ kúrò lọ́wọ́ ogun ètò ààbò èyí tó mẹ́hẹ̀ nílẹ̀ yìí, kí ètò ìṣèjọba rẹ̀ náà kó sì lè ní àkọọ́lẹ̀ rere gẹ́gẹ́ bí Tinubu ti sọ lánàá nílùú Àbújá. Àjọ eléyìí tó rí sí ìṣàkóso pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Èèyàn Federal Airport Authority of Nigeria FAAN, àwọn ni wọ́n ti fi òfin de ilé oúnjẹ ìgbàlódé kan èyí tó wà nínú pápákọ̀ òfurufú Muritala Muhammed International èyí tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó MMI. Eléyìí tí wọ́n ní ilé-iṣẹ́ oúnjẹ ìgbàlódé ọ̀hún fi àbùkù kan ọ̀kan nínú àwọn ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn. Ilé oúnjẹ ọ̀hún tá a mọ̀ sí KFC, àwọn ní àjọ FAAN ni wọ́n ti fi òfin dè wípé ní báyìí àti títà àti rírà kó dúró wálo nínú iléeṣẹ́ pápákọ̀ òfurufú ọ̀hún èyí tó wà nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí, ọ̀kan nínú àwọn ọmọ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ aṣòfin àgbà lọ́wọ́ báyìí, Ọ̀túnba Gbénga Daniel, ọmọ rẹ̀ kan èyí tó ní ìpèníjà ẹsẹ̀, Adébọ́lá Daniel, àtòun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ni wọ́n ya ilé oúnjẹ ọ̀hún láti lọ rèé jẹun. Eléyìí tí wọ́n ní ẹni tó jẹ́ ọ̀gá ilé oúnjẹ KFC èyí tó wà nínú pápákọ̀ òfurufú náà, ó lé wọn jáde ṣáàṣáà bí ìgbèyàn fi imí ra orí ni o, látàrí wípé ó ní àwọn ò kí ń gba àwọn tí wọ́n bá ní ìpèníjà ara, wọn ń gbà wọ́n ní àlejò, àbí àwọn tí wọ́n bá wà lórí kẹ̀kẹ́ tí wọ́n tì, wọn ò kí ń fún wọn ní àyè láti wọ ilé oúnjẹ ọ̀hún. Èyí tó mú ọmọ Gbénga Daniel, Adébọ́lá Daniel kó ṣe fọ́nrán ọ̀hún tó sì fi sórí ayélujára o. Èyí tó mú àjọ ọ̀hún, èyí àjọ FAAN,
láti fi òfin de títà rírà ilé oúnjẹ KFC èyí tó ń bẹ nínú pápákọ̀ òfurufú Murtala Muhammed nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó títí di ìgbà tí wọ́n fi parí ìwádìí àti ẹjọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní kí wọ́n ti pa ò ẹnikẹ́ni ò gbọdọ̀ dún pẹ́kẹ̀ nínú ilé oúnjẹ ìgbàlódé KFC ọ̀hún o. Ní báyìí ọ̀rọ̀ ọ̀hún ti wá wáyé o wípé ó ṣeé ṣe kí wọ́n gbé ilé oúnjẹ ìgbàlódé KFC náà lọ sílé ẹjọ́ o látàrí pé wọ́n ti tàpá sí òfin ìpínlẹ̀ Èkó èyí tó gbé dìde láti máa fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n bá jẹ́ àkàndá ẹ̀dá láwùjọ. Wọ́n ní àwọn àkàndá ẹ̀dá ní ìpínlẹ̀ Èkó àwọn náà ni wọ́n wà ní ìbámu dọ́gbadọ́gba pẹ̀lú àwọn tí ara wọn tó dáa pé o nínú mọ́tò ilé oúnjẹ ilé ìfowópamọ́ àbí àyè yòówù tí àwọn àkàndá ẹ̀dá bá wọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe wọ́n pẹ̀lẹ́kùtù kí wọ́n ṣe wọ́n jọ̀jọ̀ bí ọmọ tuntun òòjọ́ kí wọ́n pọ́n wọn lé torí pé ẹni yìí làwọn àkàndá jẹ́ láwùjọ. Àdúrà tó yẹ kí a máa gbà ní wípé ìyà tá ò mọ́wọ́ tá ò mẹsẹ̀ kí ọba dẹ́dá má ṣe jẹ́ ká bá wọn jẹ́ ni. Ọ̀gbẹ́ni kan rèé ẹni ọdún 23 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Victory Tasa eléyìí tó ti wà nínú ọgbà àhámọ́ fún odidi ọdún 2 pẹ̀lú ẹ̀sùn wípé ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ èyí tí ọjọ́ orí rẹ̀ kéré o. Ní báyìí lánàá òde tí ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ adájọ́ ilé ẹjọ́ èyí tó wà nílùú Ìkẹjà ilé ẹjọ́ tó rí sí fífi ọwọ́ àbùkù kan àwọn ọmọdé àti ṣíṣe obìnrin ní ṣìbáṣìbò ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ni adájọ́ ọ̀hún eyín Abíọ́lá Ṣọ́ládòyè ló ti ní kí ọ̀gbẹ́ni ọmọ ọdún 23 náà Victory wípé kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà lẹ́yìn tó ti lo ọdún 2 nínú ọgbà àmọ́ èyí tí wọ́n fi pamọ́ sí pẹ̀lú ẹ̀sùn wípé ó ní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ lélẹ́yìí tí arákùnrin ọ̀hún tí ò mọ́wọ́ tí ò sì mẹsẹ̀ lórí ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá wọ́n ní ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí òun mà ló padà wálé ẹjọ́ láti wá ṣe lálàyé o wípé lásìkò eléyìí tí wọ́n mú ẹjọ́ ọ̀hún wá sí ilé ẹjọ́ náà lọ́dún bíi 2 sẹ́yìn wípé Victory ó ní àjọṣepọ̀ pẹ̀lú òun. Ó ní nígbà náà ọjọ́ orí òun ti kọjá 18 o lélẹ́yìí tó sì jẹ́ pé ọ̀rẹ́kùnrin òun ni ó ní kò ní àjọṣepọ̀ nípa àtìkúùkù pẹ̀lú òun bí kò ṣe pé fún ara àwọn lòun yọ̀ǹda ara òun fún un. Ó wá ní eré ọjọ́ náà ìmà ló padà di ọmọ eléyìí tó bí ọmọ òun nínú oṣù kẹrin ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2023 èyí ọdún tó kọjá o. Ó ní láti ìgbà náà lòun ti ń lọ bọ̀ láti lè fi ẹ̀rí múlẹ̀ wípé ọ̀rẹ́kùnrin òun ni Victory jẹ́ o òun sì ti di ìyá ọmọ fún báyìí. Ṣùgbọ́n lánàá òde yìí adájọ́ Ṣọládòyè ní pẹ̀lú ẹ̀rí tó wà nílẹ̀ yìí kí wọ́n fi arákùnrin ẹni ọdún 23 náà Victory kí wọ́n fi sílẹ̀ kó máa lọlé rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ akitiyan wọn lójúnà láti lè jẹ́ kí àlàáfíà kó jọba ò ní tùbútùrù ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí iṣẹ́ ọ̀hún tí wọ́n mú lọ́kùnkúndùn láti máa fi ọwọ́ òfin mú gbogbo àwọn kọ̀lọ̀sí elétí ikùn pàápàá jù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tí wọ́n da àlàáfíà omi ìpínlẹ̀ Ògùn láàmú tí wọ́n jó sílẹ̀ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá òun mà ló ti sọ̀rọ̀ di mímọ̀ wípé láàrin oṣù kẹta tá a wà yìí ó kéré tán o àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bíi 15 ni wọ́n ti mú ní agbègbè Ìgbẹ̀sà ní ìpínlẹ̀ Ògùn látàrí wàhálà lásìkò tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún tí wọ́n dá sílẹ̀ èyí tó mú kí iléeṣẹ́ ọlọ́pàá náà kí wọ́n wọ ṣòkòtò ìyá ìjà pẹ̀lú wọn o. Ó ní bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ nínú oṣù kẹta yìí láàrin ọjọ́ 19 sí ọjọ́ 21 March 19 sí March 21 ni wọ́n ti mú ó kéré tán àwọn 15 ní agbègbè Ìgbẹ̀sà láàrin wàhálà òun lásìkò ìkọlura wọn èyí tó ń wáyé lemọ́lemọ́ ń bẹ̀. Wọ́n ní bùbá tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún sá pamọ́ sí ni wọ́n ti finá bò wọ́n nídìí bí ẹni fi òkété látinú wò èyí tó lu jáde tí wọ́n sì fi ọwọ́ he wọ́n bí ẹni fọwọ́ he ìgbín ni o. Pàápàá jù Òdútọ́lá ni ènìyàn kan ló ń bẹ nílé ìwòsàn èyí tó wà nínú ṣọ́ọ̀bù tó ti ń ta ọjà rẹ̀ jẹ́jẹ́ o. Ṣùgbọ́n nínú àwọn ìkọlù ẹmẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ìbọn àṣèṣì ló barákùnrin ọ̀hún eléyìí tó jẹ́ wípé ó ṣe é léṣe gan ni
tí wọ́n sì ti gbé lọ ilé ìwòsàn. Lákòótán nínú ọ̀rọ̀ Ọmọlọ́lá Olútọ́lá tí í ṣe alukoro iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Ògùn lásìkò tó jábọ̀ ọ̀rọ̀ ọ̀hún fún àwọn akọ̀ròyìn léléwé ìrọ ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ náà sọ di mímọ̀ wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn ó taari àwọn ọmọ ọ̀hún lọ ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, Idris Okuneye tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky Mama of Lagos ó mà ti padà sọ̀rọ̀ jáde ìdí pàtàkì tó fi sọra rẹ̀ di obìnrin kúrò ní akọ èyí tí Ọlọ́run dá sí ayé. Ó ní ọ̀nà àtijẹ àti mu òun mà ń ló sọ òun díbẹ̀ o. Idris Okuneye Bobrisky sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un. Ó ní ìgbà náà lọ́dún náà lọ́hùn-ún tó ń wà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó University of Lagos. Ó ní nígbà náà sọ́rọ́gọ́bọ̀ tóun rí jọ lòun fi ń rọra àwọn oníléèwé tóun sì ń kọ́ nípa ìmọ̀ ìṣirò. Ó ní lọ́dún náà lọ́hùn-ún òun á máa ta aṣọ àwọn obìnrin. Ó ní lásìkò tóun bá ti wà ní ààyè tóun ti ń ta àwọn aṣọ obìnrin yìí òun máa ń wọ àwọn aṣọ náà láti lè fi polówó fún àwọn obìnrin kí wọ́n lè ra ọjà lọ́wọ́ òun o. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tóun bá wọ aṣọ náà làwọn èèyàn máa ń sọ wípé aṣọ obìnrin ó dùn ún wò lára òun ju tọkùnrin lọ. Ó ní kódà ó ṣe rẹ́gí àfi bí obìnrin lòun rí o. Èyí tó ń fòun ní ìwúrí láti máa wọ àwọn aṣọ obìnrin lóòrèkóòrè fi polówó ọjà lẹ́yìn tóun bá kúrò ní yàrá ìkẹ́kọ̀ọ́ láti lọ ṣe ètò ọrọ̀ ajé kóun lè rí owó láti máa fi rán àwọn oníléèwé o. Ó ní nípa ìdí èyí òun tẹ̀síwájú láti tún mú àwọn ohun tí àwọn obìnrin fi ń ṣe oge tá a mọ̀ sí makeup láti mú mọ̀. Ó ní bẹ́ẹ̀ tún ni lòun tún ta irun obìnrin èyí tó jẹ́ wípé bóun bá ti dé àyè ìtajà òun á kun ara òun ní ojú, òun á fi irun obìnrin sórí, òun ó sì wọ aṣọ obìnrin. Ó ní láti ara ìyé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló nífẹ̀ẹ́ láti máa ra ọjà lọ́wọ́ òun nítorí wìtìwìtì ni ajé ń bugbá òun jẹ o. Ó ní láti ìgbà náà lòun ti tẹsẹ̀ bọ́ o tóun ò sì mọ̀ wípé yóò padà gbé òun débi tí òun wà yìí. Ó ní ìdí pàtàkì rèé tí ó ń bẹ èyí tí àwọn èèyàn fi ń pè òun ní Bobrisky. Ó ní ọ̀nà àtijẹ àtimu ló sọ òun di akọ tí ń ṣe bí abo gẹ́gẹ́ bí Bobrisky bó ti sọ ọ̀rọ̀ òun lórí ètò náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ṣe fún un. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Jímọ̀ Good Friday títí dojúmọ̀ la tẹ̀tún aláǹfààní láti gbọ́ tó èmi. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa ọ̀nà ọ̀mà nínà wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.